mi ì mọ̀ bóyá nǹkan tó jẹ́ pé èèyàn máa need àti register or whatever. Mo kàn need èèyàn tó lè tí mo lè torí èmi bí mo ṣe wà yìí Kristẹni ni mi tẹ́lẹ̀, ṣe understand? So nígbà tí èmi náà tí mo ti rí àwọn òtítọ́, mo fẹ́ fi Kristẹni lẹ̀. So mi ì dẹ̀ gbọ́dọ̀ fi Kristẹni lẹ̀ kí n kàn wà just like that torí kò dá kẹ́dà kó wà láyé yìí kó wà láì ní ìmọ̀. Ẹ mọ̀ àwọn ìmọ̀ tá a kọ́ ní Polytechnic University àwọn yẹn wà ńbẹ̀ ṣùgbọ́n ká ní ìmọ̀ nípa èèyàn gangan. Mo fẹ́ èèyàn kan tó lè kọ́ mi ní ìmọ̀ ilẹ̀ Yorùbá. Mo fẹ́ kọ́ nípa ilẹ̀ Yorùbá dáadáa. So mi ì mọ̀ bóyá bàbá wa Àkàrà Ògùn or anybody wọ́n lè like mi sọ pé bóyá ẹni tó máa kọ́ mi bí wọ́n ṣe ń ṣe ògùn. Mi ò need ògùn, ṣe understand? But kò ṣe pé bóyá mi ò lè ṣe ògùn fúnra mi, but nǹkan tí mo need gangan ni ìmọ̀ ilẹ̀ Yorùbá. Ṣé mọ̀ pé nínú ìmọ̀ náà gbogbo àwọn ògùn kankan bẹ́yẹn àwọn nǹkan bẹ́yẹn náà ó máa padà yọjú tó dẹ̀ jẹ́ nǹkan tí àwọn bàbá wa náà tí wọ́n fi ń ṣe ẹ̀ṣọ́ tí wọ́n fi ń dáàbò bo ara wọn. Torí tí bá ṣe ògùn. Bàbá Oríyọmí, ẹ jẹ́ kí n understand. Mo fẹ́ kí àwọn èèyàn wa tó dá yín lóhùn. Mo fẹ́ understand the question yín dáadáa. Ẹ understand. Ṣé ọ̀nà tẹ́ máa gbà wúre ipe mo understand pé kò kéèyàn má kàn wà ṣáá pé okay at least kéèyàn ṣé ìwúre lẹ fẹ́ kọ́ pé ẹ fẹ́ kọ́ pé tẹ́ bá fẹ́ ṣèwúre o tẹ́ bá lálàá o báyìí ni kí n ṣe tọ́ o ṣé nǹkan tẹ́ fẹ́ nìyẹn àbí ẹ fẹ́ mọ̀ nípa Ifá spirituality ilẹ̀ Yorùbá ṣé òun lẹ fẹ́ mọ̀ àbí tẹ́ bá jí láàárọ̀ báwo ni kí n ṣe wúre sẹ́lẹ̀dá mi àbí inú èwo lẹ fẹ́ nínú méjèèjì yẹn sá. Ẹ ṣé gan ìyá wa. Tí n bá understand nǹkan tẹ́ sọ. Mo fẹ́ mọ̀ nípa gbogbo ẹ̀ àti ìwúre o àti Ifá gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá. Mo fẹ́ mọ̀ nípa gbogbo ẹ̀. Ṣé mọ̀ pé kò sí nǹkan téèyàn lè kọ́ ní ayé yìí náà orí èèyàn ò lè full. Ọmọ ènìyàn ń ṣe memory card. Ẹ ṣeun bàbá mi. Ṣé ẹ ṣe Christian bá ṣiṣẹ́ wáyé? Kí n má parọ́ fún yín mi ò ṣe Christian mọ́. Ó ti kọjá ọdún 5 gan tí mi ti lọ sí church. Ṣé Nàìjíríà gbogbo wa náà bí sí fine gbogbo wa náà bí sínú religion. Ṣé Nàìjíríà lẹ wà? Bẹ́ẹ̀ ni Nàìjíríà ni mo wà. A dà fún yín bàbá mi. Ṣé rí ìtẹ̀fẹ́ gẹ́gẹ́ bí ẹni pẹ̀ ṣe máa pẹ̀ fẹ́ kọ́ fún tẹ bá fẹ́ lọ kọ́ fá ẹ̀yin náà lè máa rìnrìn yẹn o ẹ̀yin gan sì tún mọ ẹ tún ní opportunity ju ọ̀pọ̀lọpọ̀ wa lọ ẹ̀yin ní kẹ́ ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn ládùúgbò yín ẹ súnmọ́ àwọn èèyàn ẹ béèrè pé babaláwo wo ló wà láàárín o mo fẹ́ kọ́ fá o ẹ béèrè ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn máa júwe ibi tẹ́ máa lọ fún yín láti lọ kọ́ fá tẹ́ bá ní interest láti kọ́ fá tó bá jẹ́ pé ká ẹ ṣe ìwúre ni bẹ́ẹ̀ ṣe ń ṣe ìwúre ọ̀nà tó gbà yàtọ̀ ni wípé ṣẹ́rí orúkọ tẹ́ ń pè coexist joint European slavery unionship òun ló ń jẹ́ Jesus Christ òun ló ń jẹ́ Jesus sorry orúkọ tẹ́yìn ń pè tẹ́yìn bílì pé má là nǹkan mọ́mọ́ mi lórí o tẹ́yìn bílì pé òun ló ń gbọ́ ìwúre yín yẹn orúkọ yẹn ò exist ṣe understand kò sí nǹkan tó bá ẹ lè máa ṣe ìwúre yín kẹ́ ẹ jí láàárọ̀ ẹ di nínú ìṣẹ̀ṣe èyí tó táwa tí a believe ni pé ìṣẹ̀dá yín orí yín ló wà orí inú yín orí yín ìṣẹ̀dá yín orí yín ó play vital role nínú life yín tẹ́ bá jí ẹ dé lẹ́dàá yín mú ẹ dé orí yín mú ẹ pe ìṣẹ̀dá yín lẹ́dàá mi mo dúpẹ́ o ìṣẹ̀dá mi mo dúpẹ́ Olódùmarè mo dúpẹ́ o ẹ kí ẹlẹ́dàá ìyá yín àwọn tẹ́ tara wọn jáde mo ṣèbá yín o mo ṣèbá wọn tó ní láyé mo ṣèbá Ọlọ́run Olódùmarè mo ṣèbá wọn tí mo tara wọn jáde ẹ ṣèbá ìyá yín ẹ ṣèbá bàbá yín ẹ ṣèbá wọn tẹ́ tara wọn jáde ẹ ṣèbá wọn tó kọ́kọ́ tẹ̀kẹ́ tó tẹ̀ àwọn tó tẹ̀lé ayé dó fún yín kẹ́ẹ̀dẹ̀ dúpẹ́ lọ́wọ́ orí yín bẹ́ẹ̀ ṣe lọ kórí yín ṣègbè lẹ́yìn yín kórí yín máa bá yín lọ gbogbo ṣe rí gbogbo ohun téèyàn bá ṣe láyé yìí torí èèyàn bá ti tẹ̀lé yàn rádàrà èèyàn kàn wé sí táìmù ẹni èèyàn bọ̀ orí yín ó ṣe pàtàkì nínú láìfù yín
everything tẹ́ bá fẹ́ ṣe torí yín ò bá lọ́wọ́ sí kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá sí. So ìṣẹ̀dá yín tẹ́ bá ti dìímú tẹ́ wúre tẹ́ fìrìnàjò yín tẹ́ dúpẹ́ that's all. Kò sádúrà àgbàkú nínú man normal. Ìyá bàbá mi tí mọ́mì yín bá fẹ́ fún yín lóúnjẹ ráìtì mọ́mì yín láti kan fún yín lóúnjẹ ráìtì dáàdì yín ni láti kan provide fún yín ráìtì Olódùmarè ni kó gbọ́ ìwúre yín ẹ̀bẹ̀ àwọn òun bẹ̀bẹ̀ ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn prayer ẹ̀ ń bẹ ẹ̀bẹ̀ ni nínú spirituality nínú pé kẹ́ àwọn bàbá yín ẹ fẹ́ gba nǹkan lọ́wọ́ ni ọmọ tó fẹ́ gba nǹkan lọ́wọ́ àwọn parents ẹ ni ẹ nílò láti bẹ̀bẹ̀ aláṣẹ ni yín ẹ pàṣẹ ń tẹ fẹ́ ẹ bálẹ̀ sọ̀rọ̀ ẹ bá fẹ́fẹ́ sọ̀rọ̀ ẹ bómi sọ̀rọ̀ they are in charge to láti ẹjọ́ exist ni ẹ dẹ̀dẹ̀ rán wọn níṣẹ́ ẹ ti understand so bàbá mi níwọ̀nba tí mo lè sọ mọ́ àwọn bàbá wa máa ẹjọ́ ẹni tó bá wà nílé tó bá fẹ́ gbá wọn gbóhùn sókè kẹ́niyẹn dé mọ́tò ọ̀gá. ẹ dákun mo kí ìyá wa ẹ ṣé gan sister ìyá wa ẹ ṣé gan mo dúpẹ́. Elédùmarè ó máa jẹ́ ojú yín ṣe o bó ti rí lẹ ti sọ̀hún dáadáa ọ̀rọ̀ tí èmi gangan fẹ́ mú wá nínú ọ̀rọ̀ alákọ̀ọ́lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kí n fi dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ náà lẹ ti sọ yìí. Ní àná èmi àti bàbá kan wà bàbá àgbàlagbà ni bàbá òun wá ń pè mí lóko tí mo mọ̀ ń jẹ́ ládùúgbò mi pé Àfàkọ́lá in fact ẹ̀dá rẹ̀ lé o wọ́n kàn decide lẹ́ẹ̀kan náà báyẹn pé ó ṣe mùsùlùmí mọ́ ọ̀dẹ̀ kírun mọ́ ìwọ tó ti nílé kéwú ńlá ìwọ tó ti ń ṣe wáàsí káàkiri báwọn èèyàn tó mọ̀ ṣe gbogbo ẹ̀ ní bàbá mi nígbà tí mo ti ní òtítọ́ kí ni màá san gbẹ̀ sí tí màá máa kọrí sí gbẹ̀ ọ̀dà ṣé bó ṣe wà yìí ọ̀ ṣàdúrà mọ́ mo ní èmi ò ṣàdúrà mọ́ o èmi ò ṣàdúrà bàbá wa ní ọ̀ ṣàdúrà mọ́ kí wọ́n lọ ṣe mo ní èmi ò ṣàdúrà mọ́ kí ni ìtumọ̀ àdúrà mo wá ní ọ̀dà ẹ jẹ́ n ṣàlàyé tí ń jẹ́ àdúrà fún yín bàbá mi náà ni mo fi fẹ́ ṣàlàyé fún bàbá wa tó béèrè ìbéèrè yìí tá a bá ní àdúrà ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé èdè yìí tá à ń pè ní àdúrà èdè lárúbáwá ni a yá lò sínú èdè míì ní Yorùbá a yá lò sínú àwọn ìran èdè míì ni dùá tá à ń pè ní àdúrà yìí ó wá látara. bàbá mi àyà lò sà ìta ayá ni téèyàn ò bá ní lèèyàn máa ń yá wọ́n mọ̀ọ́mọ̀ pa èdè wa dà wọ́n mọ̀ọ́mọ̀ pa èdè yẹn dà ní sà ẹ mọ̀ pé tẹ́ bá irú àlùbásà ń sẹ́ rí pé àlálùbásà ṣé rí gbogbo àwọn ọ̀rọ̀ kan wà á ní wọ́n mọ̀ nítorí pé wọ́n fẹ́ disconnect wa from original content wọ́n fẹ́ ká máa lo àwọn nǹkan tó jẹ́ original mo mọ̀ pé bí mo ṣe sọ yẹn ó ti máa yé yín wọ́n mọ̀ fi àwọn èdè yẹn wọ́n fẹ́ ẹ pé for example sí wọ́n fún wa ní àmì kí ló ṣe àṣẹ tó fi fún wa ní àmì kí ló dé tí wọ́n bá ní àṣẹ tẹ́lẹ̀ nítorí wọ́n mọ agbára wọ́n mọ frequency tó wà nínú àṣẹ ni wọ́n ṣe fẹ́ ká ẹ lo àṣẹ nísìnyí tí pásítọ̀ bá máa sọ̀rọ̀ máa ní òun pa á láṣẹ wọ́n mọ agbára tó wà nínú àṣẹ wọ́n gba àṣẹ lẹ́nu yín wọ́n fi àmì fún yín kí wá ní ìtumọ̀ àmì ò ní ìtumọ̀ wọ́n gba ìwúre lẹ́nu yín kí náà pè ní ìwúre bàbá yín àwọn tó ṣẹ̀yìn kalẹ̀ wọ́n ti gbé nǹkan kẹ́ lọ máa wú oríire ẹ̀ ń wú oríire ni wọ́n ń pè ní ìwúre ìwú oríire ìwú èrè wọ́n gbà lẹ́nu yín wọ́n fún yín ní àdúà bàbá mi kí ló ń jàdúà so àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn á ní nítorí pé wọ́n fẹ́ ọgbọ́n láti bá tiwa jẹ́ ni wọ́n ṣe yọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn lẹ́nu wa tó fi pàǹdùkú tó fi rọ́pò ẹ understand so bàbá mi ẹ̀dùnkún ẹ má bínú ẹ continue ọ̀rọ̀. ẹ ṣeun ìyá wa ẹ ṣeun mo dúpẹ́ ẹ jọ̀ọ́ bàbá wa Àdìgún kẹ́ tó bẹ̀rẹ̀ ẹ má bínú ẹ jọ̀ọ́ ṣé èèyàn lè rí ìwé ìwúre rà mo fẹ́ kẹ́ sọ fún wa tá bá lè rí ìwé táwọn èèyàn wa ti kọ tó jẹ́ ìwé ìwúre tilẹ̀ Yorùbá tí ò ń ṣe ti kìrìsìtẹ́nì tí ò dẹ̀ ń ṣe ti mùsùlùmí ẹ jọ̀ọ́ tá bá lè rí rà ẹ sọ orúkọ ẹ̀ fún wa mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà máa fẹ́ wọ́n máa nídìí ẹ̀. ọ̀dà ìṣe so ní ìyànnà ọ̀rọ̀
òun ni pé mo wá sọ fún bàbá mo ní ìtànpè ní àdúrà yìí tí wọ́n fẹ́ gbé sí wa lẹ́nu látàrí pé ká máa lò ó láti fi pa tiwa rẹ́ táwa ti wá rò pé bóyá èdè àyálò ni àyálò á ní tiwa. Àdúrà nínú èdè Lárúbáwá wọ́n ń pè ní dàá dálì alif madi tó gba hamza tó gba fatia. Dàá ni kíyàn ó pe nǹkan kó bẹ̀bẹ̀ fún nǹkan, bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ pé mò ń bẹ̀ nǹkan. So yẹ̀dìá tàbí yẹ̀dìọ̀ún, dáá tàbí kó jẹ́ dùáù. So nǹkan tá à ń pè ní ibi tí àdúrà ti wá nù, àdùáù tá a bá fi alif láàmù kún, so yóò máa fún wa ní ismu, torí pé àlẹ́ ismu alámọ́tò lismu alif wà láàmù àti gbẹ̀yìn rẹ̀ tó gbadómọ̀ látara dàá náà nípìnlẹ̀ rẹ̀ ti wá. So ìpèpè nǹkan, ká máa pe nǹkan, ká pè é àbí ká máa bẹ nǹkan kó tó ṣe, so dùáù nù. So mo wá ní dùáù yìí kí ni tún eré ipá ni, ìgbà tí yẹn kàn ń ṣe eré ipá. So ẹni bá ń ṣe dùáù kò lè gbà, kò lè rí tí ń pè ní dùáù yẹn, kò lè gbà, torí pé ń bẹnu àyà Kùránì náà tí Ànábì Musa tó ti ń pe Ọlọ́run ọba rẹ̀, tí ń pe Allah rẹ̀, tí Allah rẹ̀ ní pé lẹ́yìn 40 years ni ó tó gba àdúrà rẹ̀ tí ń ṣe wọn. So kí ó ń bẹ nínú Kùránì náà tí kíní kan dùáwù kíní kan dàwáwù fíà subhanaka Allahumma wa tahiyyatuha wa áyùrù dàwáwù alhamdulillahi rabbil alamin. Wọ́n sáwà nù gbogbo tán lò, gbogbo dùáwù tí wọ́n lò ní Kùránì wọn kò sádùá nínú Kùránì. Gbogbo nǹkan tó wà tó jẹ́ sí pé dùáwù ló jẹ́ tàbí ẹni pé kò síbẹ̀, torí pé eré ipá ni gbogbo nǹkan tí wọ́n ń ṣe wọn. Ibi tó yẹ kó tó fẹ́ tún jẹ́ àdúà kì í ṣe àdúà. Jawabu sharti ni isnadarọ́ bàwú àní masani dúrí ń rìpọ́tù ni. So ló fi dàbí pé gbogbo ẹni tí máa ń ṣàdúà eré ipá ni, kò lérí tí ń fẹ́ eré ipá lásán. Nígbà tí ẹ rí i pé ìyẹn ń ṣe eré ipá, ẹ rí i pé tẹ́ bá ń pe gbogbo dùáwù, gbogbo nǹkan tó mọ̀ jẹ́ pé bíi ẹ̀ ń ṣe bíi some long period tí ó fẹ́ máa sún yín gan ní ṣíṣe tẹ́fì wà tiredness. Nílẹ̀ Yorùbá àwọn èyí ṣe níran Yorùbá wa ìsúre tàbí ìwúre, gẹ́gẹ́ bí ìyá wa ancestor ṣe sọ. Kí ni wọ́n ń pè ní ìsúre ìwúre? Òun náà ni ìpèdè kan tó kún fún pẹ̀lú àwọn gbólóhùn bíi àásán, àyájọ́, olúgbòhùn àtàwọn èdè míì, tó jẹ́ pé ẹ máa fi kinní yẹn, ẹ máa pàṣẹ fún kinní o, ẹ wàá máa fi nǹkan rinlẹ̀. Bí kí n súre ní ìsìn bí ìyá wa ṣe súre pé nílẹ̀ Yorùbá ló fi pé àwọn èyí ní sọ lọ púpọ̀ títí, láàrin ìṣẹ́jú kan ní tá a bá béèrè fún yóò dì máa ṣe. Àwa tá a bá wá béèrè fún wọn, àwa sọ fún pé ní tá a sọ yìí kó ṣe bẹ́ẹ̀, a kàn mọ́lẹ̀, àwa ní àṣẹ. Gbólóhùn ni à ń pè, gbólóhùn táwọn à ń pè wọn. Elédùmarè mo jí lè ní jíjí tí mo jí sínú ọlá, mo jí sínú ọlà, ní tí ń jẹ tí mú wọn ní kó wá gbé wá bá mi. So a máa wá pe kínní òun pé torí pé ojúmọ́ ò ní mọ́ kórógùn máa ń ṣe, ojúmọ́ ò ní mọ́ kóyè má là, tójúmọ́ ẹni tó mọ èmi lágbájá ọmọ lágbájá, wọ́n ní kí n rí tajé ṣe. Sẹ́yìn pé gbogbo nǹkan tá à ń fi ń wé òun àyájọ́ ni, torí kínní òun lójúmọ́ kínní òun ṣẹlẹ̀. Ní tá à ń pè ní ìwúre àbí súre nu. Tá a bá wá fẹ́ lọ síbẹ̀, àwa tún wá lọ síbi pé a fẹ́ lọ fẹ́ mú ọ̀rọ̀ yẹn wá sí parí ẹ̀ pé àníṣe mo fẹ́ ní kòpẹ́kòpẹ́ ní yàjóyàjó. Àwa ní ọ̀sẹ̀ ló ní kó ṣẹ o, oṣùn ló ní kó mọ́ sùnà, awíyárè kan ò ní wí tiẹ̀ kó má ṣẹ. Ìsúre tèmi lágbájá ọmọ lágbájá lénìí, ẹ jẹ́ kó ṣẹ o. Gbogbo tá a fi ṣe ìsúre nílẹ̀ Yorùbá ní tí ò pẹ́ rárá ni, tọjọ́ kan náà ni yóò sì máa bá lójú ẹsẹ̀ láti máa rí èsì ń ta, torí ẹ̀sìn táwọn ọ̀run mọ̀ lórí ìsàlẹ̀ máa gbé wá fún wa pé ntọ́ fẹ́ ntọ́ sọ òní yìí o, ọ sì máa rí lọ. Ẹ rí i pé àwọn tí máa ń gba àdúrà
àgbàkúdórógbó ni wọn ò rí èsì tí wọ́n bá ń gbà. Àmọ́ lọ́dọ̀ tiwa ní ìsúre ní ìwúre, ó gbọ́dọ̀ contain àásán, àyájọ́, gbohùngbohùn táwa fi àṣẹ tì í nídìí, ìyẹn ni ìjẹ̀lóǹtẹ̀ fáwọn ọ̀rúnmọlẹ̀ wa. Èyí ni àlàyé díẹ̀ pẹ̀lú ìyàtọ̀ tí ń bẹ láàrin àdúà àti ìsúre. Ẹ rí i pé lọ́dọ̀ àwọn òyìnbó prayer làwọn máa ń pè é, nǹkan kan náà ni. Prayer tẹ́ ń pè òun náà eré ipá náà ni, nígbà tí yẹn kàn ń ṣàṣàdànù, yẹn ń sa òkúta sínú báskẹ̀tì àbí yẹn ń pọnmi sínú apẹ̀rẹ̀. Mo sọ yìí, mo dúró ná. Ẹ má bínú bàbá Àdìgún, Mr. Oríyọmí, ṣe rí tó bá jẹ́ wípé bóyá ìsúre àbí nǹkan kan tẹ bá fọ́lọ́ àwọn péjì àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo yẹn, ṣe rí àwọn ẹsẹ̀ kan wà nínú ẹsẹ̀ Ifá tó jẹ́ wípé ìsúre lásán ni. Èyí tẹ bá fẹ́ fi bá ọ̀tá jà ẹ fi bá jà. Èyí tó bá jẹ́ wípé láti fi pe oore wá ó wà ń bẹ̀ lóríṣiríṣi, because àwọn kì í rí ìfẹ́ yàn sí pé bóyá ẹ lọ ta wọ́n ní kẹ́ ẹ wálé ẹ lọ bá babaláwo kan àbẹ́ lọ ṣe gbá. Tó bá wù yín tẹ bá wò pé ẹ fẹ́ ní ìmọ̀ nípa nǹkan yẹn, ẹ fẹ́ kọ́ ẹ̀kọ́ yẹn, ẹ̀yin ló wù, ó wù yín ni. At the time ẹ kàn lè wà lọ́nláìn báyìí náà, irú àwọn Agbọ́tifáyọ̀ yẹn tẹ bá dé péjì wọn ẹ rá àwọn ìsúre tó gba yìí ń bẹ̀ tó jẹ́ pé ẹ lè máa lò fúnra ara yín, tó jẹ́ pé a máa ń rá pọ̀lọpọ̀ àwọn celebrity tó máa ń lo kinní yẹn tó tún máa ń kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀ pé àwọn láìkì sáùndì yìí nǹkan kan báyẹn. So àwọn nǹkan tí wọ́n ta dànù lọ́wọ́ wa òun nìyẹn, àwọn nǹkan tó ta dànù lọ́wọ́ wa nítorí pé wọ́n rí pé àwọn kinní yẹn ó jojú ń gbèsè, ó dẹ̀ wuyì, ó dá lára, tó jẹ́ pé kò síbi tẹ́ máa wà tẹ́ máa sọ, tẹ́ máa pe àwọn ẹsẹ̀ Ifá yẹn tó bí ìwúre yẹn, orí yín máa wú. Ẹni tí kò ń ṣèràn yín gan tó bá gbọ́ èdè yín tó bá ń gbọ́ àsìn, ó máa wà emotion, ó máa gbé lọ dá. Mi ò gbọ́ wọn mọ́ o, mi ò mọ̀ bóyá dáadáa ń pé ká kàn máa lọ fi gbá àṣàwò. Bí ọjọ́ mélòó kan sìn mo wà ní travel, mo dẹ̀ fẹ́ lọ POS, mo fẹ́ lọ sẹ́ndì owó. Ẹni tí ó ń ṣe POS, àwọn tá a pàdé lẹ́nu ọ̀nà ilé ẹ̀, a tó bí 8 wọ́n dẹ̀ ló wà yìí láyìíká ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday. So nígbà tó tún di ní ọjọ́ Monday náà tún débẹ̀, wọ́n ló ti lọ sáyìíká. Báwo lèèyàn bá fẹ́ ṣe soríire téèyàn ṣe fẹ́ là lùyọ? Because ìgbà táwọn kan jókòó tí wọ́n ń ṣiṣẹ́ láti jẹ́ èèyàn, gbogbo gbésí ayé títí wọ inú àyíká ló ti lọ ń lò. Wà wá ládùúrò ògbà, òòrọ́jà tà, kọ́sítọ́mù wà, ó fi ṣe ṣeré dẹ́n. So gbogbo àwọn nǹkan yẹn tó bá yẹn pé ó wù yín láti mọ̀, kò sí nǹkan tó ẹ lè jókòó fúnra ara yín kẹ́ bá ẹlẹ́dàá yín sọ̀rọ̀, kẹ́ rán ẹlẹ́dàá yín sí adẹ́dàá yín. Bọ̀ ó máa ń yẹ̀ mí lẹ́nu wípé tá a bá ń sọ̀rọ̀ pa àfẹ̀sìn kalẹ̀, àwa fúnra ara wa náà tún máa sọ pé ẹ mọ̀ èèyàn kan lè wà kó kàn máa ní nǹkan tó ń ṣe. Ṣé Ọlọ́run ó kọ wípé kó máa sin òun fún ẹ bí ògùn ni nígbà tó ń bọ̀ látọ̀run wá, ṣó kọ́ sàtẹ́lẹwọ́ ẹ ni? Ìwọ ló choose láti máa sin Ọlọ́run tí kò sọ fún ẹ wípé kó máa sin òun. Báwo la ṣe lè wà láti lè ṣe láìfù wa without pé bóyá ń pé àtẹ̀lé ìwé kan, bọ́ gbogbo nǹkan tí ìwé yẹn kó sí wa nú náà tó kó sí wa lórí, òun ló ṣì ń wà lára wa, ló fi jẹ́ pé a máa believe pé mi ò lè ṣe, mi ò kàn lè wà náà, kó má ní pé bóyá ń pé mò ń ṣe àdúrà kan àbí mò ń ṣe kinní kan. Irú àyà tí bàbá yìí dárúkọ ń sìn wàháyúbà ìsìnà dárọ́bà wù ìnímọ́sà ní àdúrù wà ń tàrà àmúrọ̀ yìí, ìròyìn ló wà ń bẹ̀, mi ò rí nǹkan kan tó jádùúrà kan bẹ̀.
bí ká máa sọ nǹkan tó ti ṣẹlẹ̀ sí lágbájá yìí, ìgbà táre ò yá kò pè mí, mi ò dá lóhùn, ìgbà tó wá yá ó ṣẹ̀ wá pè mí, ó wá ń fìròyìn yẹn kalẹ̀ pé Àyùbá ó ṣe báyìí, ó ṣe gbá, ó ṣàwo, àre ò wá yá, kíní kan. Àáfàá dẹ̀ máa gbé yẹn kalẹ̀, wọ́n máa jókòó máa ṣàmì. So gbogbo àwọn kinní yẹn làwọn fúnra wa gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí pé ṣé gbogbo àwọn nǹkan báyìí so make sense ṣá, because tiwa yẹn gangan òun ló kó ẹnìkan lọ́jọ́ kan, Ifámọ́jọ́gráfì wà ní péèjì kan, wọ́n wá láwọn tí ń wá tipẹ́ pé àwọn fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni ìtumọ̀ orúkọ yìí. Ó dẹ̀ ṣàlàyé fún wọn pé wáì tó ṣe máa ní Ifámọ́jọ́gráfì, kí ni geography, kí ni nǹkan tó ń jẹ́ geography, ó ṣàlàyé fún wọn ìmọ̀ nípa ayé. So èwo ni fámọ̀ ń bẹ̀, ó dẹ̀ ṣàlàyé fún wọn wípé kò sí nǹkan kan tí Ifá ò touch nípa gbogbo bí ayé ṣe ń jẹ́ ayé, nípa gbogbo bí ilé ayé ṣe wà. So òun la fi sọ wípé Ifámọ́jọ́gráfì. Àwọn pípù yìí pẹ̀lú gbogbo àlàyé tó ṣe yẹn, wọ́n tún rí ní ìrí wípé àníṣe, torí wípé ẹni tó bá máa ba orin jẹ́ kò ní kọ́ bólórin ṣe kọ́, lọ́jọ́ ẹ̀ wọ́n láti drop ẹ̀ ni. So gbogbo àwọn nǹkan táwọn pípù yìí tí wọ́n gbé wá fún wa yẹn, tí ó bá jẹ́ wípé àwa náà tójú bọ tọ̀dọ̀ wa dáadáa, gbogbo nǹkan tó ń gbé wá fún wa yẹn, èyí tó jù yẹn lọ ó wà nínú ẹ̀. Tẹ́ bá máa rí ẹni tó gbọ́ fá yanranyanran tó bá ń ṣe ìwúre fún yín nínú ẹsẹ̀ Ifá, orí yín á máa wú wípé tẹ́ bá tún ayé yín wá, inú ìran Yorùbá náà lẹ máa tún yà sí. Bọ̀ torí pé wọ́n ti kun àwọn nǹkan wa lọ́dà dúdú, wọ́n fi funfun ṣe tiwọn, wọ́n wá mú tiwa wọ́n kùn lọ́dà dúdú, a máa jẹ́ kí ọmọ aládé máa rí rẹ̀ wípé ìran Yorùbá tóun ti wá gan kò kí ń ṣe ibi tó yẹ kóun ti wá. Àdínú ìran tó ti wá yẹn kò sí ìran tó dáa tó bá jẹ́ wípé o ò lọ jẹ́ kíwèé máa ronú fún ẹni. So bẹ́ẹ̀ ń lọ káàkiri yìí náà, ẹ máa bá àwọn kinní yẹn pàdé, wọ́n ti ń ṣe gan ìwúre ní tiwantiwa lóríṣiríṣi àwọn page lẹ́tí máa bá pàdé bẹ́ẹ̀. Bọ̀tẹ́ ẹ bá wò wípé àyè wà fún yín, ẹ fẹ́ kọ́ nǹkan yẹn gangan, ìmọ̀ ni, way of life ni, bọ̀ wọ́n pè fún yín ní wípé nǹkan tí ò dáa ni gbogbo wa la fi ń sàn díẹ̀. Ó ń dùn àwa kan sí o, bá ṣe wá rí pé kinní yẹn àmọ́ ń pa ẹ̀, ó wá jẹ́ nǹkan tó jẹ́ wípé òun gangan ni nǹkan tó yẹ ká ṣe research lé lórí. Ni mo fi sọ nínú ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan wípé téèyàn bá sọ fún yín wípé wọ́n gbé kíná tí ń pè kan wá fún yín, ìmọ̀wé kan òyìnbó gbé wá fún yín, orí burúkú náà gbé wá fún wa, wọ́n gbé pàǹdà wá fún wa, wọ́n fi gba wúrà àti fàdákà lọ́wọ́ wa ni o, wọn ò gbé nǹkan gidi kankan wá fún wa. Gbogbo ohun tó ń gbé wá fún wa pátápátá orí burúkú ni wọ́n fi gba nǹkan gidi lọ́wọ́ wa. Because now ìgbà tá a ṣe ń rí break light yẹn la ṣe mọ̀ wípé ohun tó yẹ ká dì mọ́ gangan, ká so mọ́, ká lọ aṣọ wa mọ́, òun ni ìmọ̀ àwọn bàbá ńlá wa tó ti jẹ́ pé ó ti wà látayébáyé síwájú kẹ́sìn tó dé, kó tó di pé wọ́n kùn lọ́dà fún wa. Ọlọ́run lódùmarè á ṣamọ̀nà wa, á ń sọnù tìran o. Eléyìí tàdé ṣe ní correction yìí, àtúndáyé wọ́n á jẹ́ kó gbalẹ̀ ju bá a ṣe fẹ́ lọ. Ẹ ṣé. Bàbá wa ṣé gan bàbá wa, gbogbo nǹkan tẹ́ sọ náà ló yé mi o. Ẹ ṣé gan. Gẹ́gẹ́ báwọn bàbá wa ṣe máa ń sọ, mi ìtọ́pọ̀wé níwájú ẹ̀yin àgbà, wọ́n ní alátiṣe ló máa ti ṣe ara ẹ̀. Pẹ̀lú gbogbo àwọn nǹkan tèmi náà ti gbọ́, láṣẹ Elédùà, èmi náà máa ṣe àwọn research mi, gbogbo àwọn ibi tó jẹ́ kí n dé, àgbọ̀n yín èmi máa náà wò, máa débẹ̀. ṣé ń gbọ́ wa? Mo ń gbọ́ yín o. Hello bàbá Àdìgún, mi mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ mi o. À ń gbọ́ yín, à ń gbọ́ yín, à ń gbọ́ yín, à ń gbọ́ yín dáadáa. So gbogbo ẹ̀yin ẹrú ẹ wá sókè o, wọn ò lè wá mọ́. Tí ìyá Bíjù tẹ́ bá ti dé, ẹ jọ̀ọ́ bóyá kẹ́ máa bá gbé àwọn fast bible yẹn, àbí bóyá bí àwọn ayélujára nǹkan bí hadith kákan máa dà síta fún gbogbo ayé.
iṣu atẹnumọ́ràn ń jóná táwọn bá láwọn ò ní gbà wá náà nígbà tó bá náà ní wọn kún àwa gan ò ní gbà láàbọ̀ kò sí kankan bẹ́ẹ̀ ṣé bá wà yìí àwa náà la bà á jẹ́ àwa náà la kẹ bàbá mi ẹ má para àwa náà la dẹ̀ máa tún ṣe padà. àjọmọ́ bàbá mi ní ẹ má bínú bàbá mi ẹ má bínú ẹjọ orúkọ tó wà ń bẹ ẹ má pè mí náà lágùntàn mo ń ṣàgùntàn mo ti fẹ́ yọ orúkọ ìdánù kí kan ẹjọ tó yọ lọ́hùn. kò sí wàhálà bàbá ẹ try kẹ change ẹ o ṣe mọ̀ pé anywhere tẹ bá ti gbèrò orúkọ bẹ́ẹ̀ dé nǹkan ojú tó máa fi wò yín náà nìyẹn o àfi bẹ́ẹ̀ ṣe ń sọ báyìí làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ máa understand. ẹ jọ another thing tí nǹkan tèmi ò bá tún tí mo tún fẹ́ fi kún gbogbo àwọn nǹkan tí everybody ti ń sọ látàárọ̀ ni pé tí àwọn tó jẹ́ ìjọba wa yìí tí wọn ò bá fẹ́ fi àṣà àti ṣe wa ohun tá a báyé bá tí wọn ò bá fẹ́ fi sínú curriculum wọn ò lè dá wa dúró ká má kọ́ àwọn ọmọ wọn ẹ jẹ́ káwa náà ká dá ilé ìwé lẹ̀ tí ó jẹ́ pé ó máa kọ́ àwọn ọmọ wa ní àṣà àti ṣe wa wọ́n tún wá lè mú túyọ àwọn òyìnbó wọn wọ́n lè mú gbogbo ẹ̀ mọ́ torí ìmọ̀ náà la fi ń kọ́ ìmọ̀ but nǹkan tó máa jẹ́ basic learning wọn gangan tó máa jẹ́ nǹkan tí iléèwé yẹn ṣe wà gangan ni pé àwọn ọmọ wa wọ́n nídìí àti mọ̀ nípa àṣà àti ṣe wa wọ́n nídìí àti mọ̀ pé gbogbo nǹkan tí àwọn tó dá ẹ̀sìn lẹ̀ tí wọ́n sọ nípa àṣà àti ṣe wa kò rí bẹ́ẹ̀ irọ́ lásán tí wọ́n fẹ́ fi tan àwọn èèyàn jẹ ni so gbogbo àwọn nǹkan báyìí ó máa wà òkè gan ó máa wà òkè kí àwọn èèyàn náà kí wọ́n kọ́ science ní èdè Yorùbá kí wọ́n kọ́ quantum physics mathematics ní èdè Yorùbá ó máa wà òkè wọ́n lè lo àwọn rẹ́kọ̀dù tí ó ti wà nílẹ̀ already wọ́n á kàn fi gbà pẹ̀lú èdè wa ṣe understand nígbà tó ti jẹ́ pé wọn ò jẹ́ ká ní bá ṣe ń kọ èdè tọ̀dọ̀ tiwa àwọn àmì táwọn bàbá wa ń lò wọ́n ti parẹ́ so èdè wọn náà la fi ń kọ èdè wa so a lè fi opportunity yẹn náà ká fi kọ́ àwọn ọmọ wa ní mathematics ní èdè Yorùbá science ní èdè Yorùbá physics a law of gravity gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú ọkọ̀ òfurufú ká kọ́ àwọn ọmọ wa náà ní èdè Yorùbá ó máa tún jẹ́ kó yé wọn dáadáa torí pé èdè wọn ni ṣe mọ̀ pé òkè ẹ wo orú àwa tó jẹ́ pé a jẹ́ Kristẹni nísìnyìí gbogbo iléèwé tá lọ English ni ó máa ń kọ́ wa ó sì ní àwọn nǹkan míì tó jẹ́ pé tá bá kà nínú English kò lè yé wa kí nìdí ìdí ni pé kò ń ṣèdè wa so a nídà tí lọ wá dictionary a nídà tí máa search pé òkè kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí bọ̀ tó bá jẹ́ ní èdè wa ó máa yé àwọn ọmọ wa yékéyéké ó máa yé wọn torí pé èdè wa ni so nǹkan tẹ́mi tún rò nìyẹn o bá a ṣe ń padà sílé náà ká tún máa ṣe àwọn nǹkan normally gan ó jẹ́ kí wọ́n àdì ìṣẹ̀ṣe sínú curriculum ó jẹ́ kí wọ́n àdẹ̀ but àwọn tí wọ́n fẹ́ kí èdè wa kó jẹ́ nǹkan tá a máa rí pé nǹkan gidi ni wọ́n yọ kúrò wọ́n wá mú oríṣiríṣi èdè wa ẹ imagine pé ok lẹ́yìn pé British ló colonize wa àwọn French wọ́n tún wá di èdè wọn sínú curriculum wọn torí gbà tí mi wà secondary school mo ṣe English mo ṣe French ṣe understand so French ò dẹ̀ níbi kankan tó ti tàn mọ́ wa ìsìn gan a tún gbọ́ pé wọ́n ti add Chinese sínú curriculum wa sínú curriculum Nigeria education so èdè wa ó ṣe kókó sí wa ẹ jẹ́ ká ọ̀nà tá lè fi gbédè wa lárugẹ nìyẹn gbogbo nǹkan tí wọ́n kọ lédè wọn ẹ jẹ́ ká yí sí èdè tiwa ká lè kọ́ àwọn ọmọ wa
so that àwọn ọmọ wa náà wọ́n á lè máa ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe torí gbogbo nǹkan tí wọ́n ń ṣe ń sìn ibi báyìí náà ni wọ́n ti jí gbogbo ẹ̀ kò ṣe pé bóyá àwọn náà wọ́n ní lọ́wọ́ tẹ́lẹ̀ ìgbà tán wá kó àwọn Egypt kó àwọn Ethiopia kó gbogbo Africa lẹ́rú òun ni wọ́n kó gbogbo àwọn rẹ́kọ̀dì yẹn jọ gbogbo àwọn òòṣà tí wọ́n wá kọ sínú ìwé wọn pé kò dáa yìí kí ló dé táwọn ṣe kó sọ́dọ̀ wọn ẹ lọ sí museum wọn náà gbogbo àwọn òrìṣà wa tán ní kò dáa òun ni wọ́n kó síbẹ̀ nǹkan tí ò dáa ẹ̀dẹ̀ kó sọ́dọ̀ yín kí ló dé tẹ̀ ṣe fílẹ̀ ìgbà tẹ́ mọ̀ pé òkè kò dáa kí ló dé tẹ̀ ṣe fílẹ̀ fáwọn tó ní so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn gan ló jẹ́ kéèyàn máa rò so ó ṣe kókó gan ẹ jẹ́ kí àṣà àti ìṣe wa náà kó wà nínú curriculum wa ní education wa nǹkan tó lè jẹ́ káwọn ọmọ wa náà kí wọ́n value nǹkan tí wọ́n ní nìyẹn ẹ jọ̀ọ́ nǹkan tí mo kàn fẹ́ sọ nìyẹn. ẹ ṣe gan. ẹ ṣeun ẹ káàbọ̀ bàbá sàlámà ló ká lọ lé kébì sàwámà ti tán. ẹ máa gbọ́ ọ̀kan tí eléyìí sọ ó ní bí jose ò mọ ìtumọ̀ olódùmarè dìdìrìn ẹ béèrè olódùmarè lọ́wọ́ mi tẹ́ bá gbọ́ sọ́yìn ẹ̀kẹ́ máa béèrè olódùmarè lọ́wọ́ mi tí yorùbá gbà nípa olódùmarè ẹ̀yin lẹ́gọ̀ọ́ jù láyé èmi ọwọ́ mú màá máa sọ fún yín bàbá àdìgún kí lẹ sọ. ókè ó yá ẹ̀yẹ máa lọ a máa bá yín bẹ̀. gbogbo ilé ẹ dákun mo fẹ́ ká lọ wo kinní kan ní kíláàsì tá à ń lọ yìí ẹ lọ wo ohun tí wọ́n ń kọ́ nílé kéwú kẹ́yìn gan wá wò ó pé n tá à ń kọ́ nílé kéwú tíra tá à ń kà yìí kí ló ní í ṣe pẹ̀lú ìgbésí ayé kí n la fẹ́ fi kinní ìgbọ̀nsẹ̀ tí wọ́n ń kọ́ wa fún kinní tíra yẹn làwa kà fún àmọ̀yé ọdún Big Dose ẹ dákun ẹ gbé mi sí picture náà kí n débẹ̀. kéwú ló yẹ wá ká mí